Ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ìwọ ọkùnrin tó bá lọ jẹ́ kí àwọn ìyàwó dadiwa ó kú balance. Dadiwa àti ìsọ balance tó bá lọ jẹ́ kí wọ́n lọ tiẹ̀ ṣiṣẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ni. Wà á rí pé ò ní láforí. Ọjọ́ ogbó gan ò ní rántí láti pọn mí lẹ́dòǹgbẹ. Àwọn ìyàwó dadiwa ó kú balance, dadiwa àti ìsọ balance. Àwọn ìyàwó dadiwa ó kú balance àti ìsọ balance, àwọn náà máa ń mọ school. Wọ́n máa ń bá ọkùnrin wá bùkátà ni, ṣùgbọ́n wọn ò kí ń ní owó àti gbọ́ bùkátà yẹn. Wọn ò ní owó, wọn ò níṣẹ́ gidi lápá, àbí iṣẹ́ wọn ò kí ń lè gbọ́ bùkátà tó máa ń bá ọkùnrin wá. Àwọn ìyàwó dadiwa àti ìsàn balance, dadiwa ó kú balance. Àwọn ìyàwó yìí náà máa ń mọ school tọmọ lè lọ tó ní curriculum ti British, àbí British curriculum. Àwọn náà máa ń mọ̀. Wọn ò dẹ̀ ní kọ́bọ̀. School tí ìyálàyà orí ìyálàyà wọn go ò lọ. Bùkátà yẹn náà máa bá ọkọ wá. Ìgbà tọkọ bá ń sọ fún wọn wípé sálárì mi leléyìí, jẹ́ ká fọmọ sí school alábọ́dé. Wọn ò ní nǹkan kan tó fẹ́ ṣe o, ṣùgbọ́n wọ́n máa bá ọkọ wá school tó ní British curriculum. Wọ́n máa bá ọkọ wá school international school, wọn ò dẹ̀ ní kọ́bọ̀ tó fẹ́ sọ. Wọ́n á lọ́mọ mẹ́rin ọkọ bá sanwó mẹ́ta, wọ́n á máa ní dadiwa àti ìsan balance, ó kú balance. Àwọn olórí burúkú ìyàwó tó bá lọ jẹ́ kí ìyàwó kan tiẹ̀ kó máa tó máa fẹ́ béèrè balance lọ́wọ́ ọkọ tó ti ń larúkọ mọ́ tẹ́lẹ̀ máa ní dadiwa ẹ káàbọ̀ ṣe dáadáa lẹ́dí. Wọ́n wá lo àpàpàǹdodo, wọ́n fẹ́ tọrọ owó nìyẹn. Wọ́n fẹ́ push ọkùnrin yẹn, wọ́n fẹ́ fọwọ́ ẹ̀ sínú bùkátà. Àwọn ìyàwó dadiwa àti ìsọ balance, ó kú balance. Ọkọ fẹ́ san, wọ́n pe school fees ní 150. Ọkọ á san 120, wọ́n á tún máa béèrè balance lọ́wọ́ ẹ̀. Wọ́n á tún ní kọ́kọ́ sanwó, kó ra ìwé, kó ra aṣọ, òun náà ló máa sanwó oúnjẹ. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ o, àwọn ìyàwó dadiwa àti ìsọ balance. Tí obìnrin kan bá lọ fi ọmọ sí school tí agbára ẹ̀ ò gbé, tó dẹ̀ gbà láyè. Nígbà tẹ́mi wà nílé, àwọn tó bá mọ̀ mí mọ̀, Atlantic school, kíní kan Atlantic school, wàláì mo lè afford káwọn ọmọ mi lọ síbẹ̀. Agbára mi gbé káwọn ọmọ mi lọ sí kíní kan Atlantic school kan tó wà lọ́nà Àgbọ́wá. Agbára mi gbé, mo lè afford ẹ̀. Bó bàbá wọn sọ wípé school tí wọ́n ti lọ kó àwọn ọmọ lẹ́nu nígbà kan ní ọdún kan táwọn kidnappers lọ kó àwọn ọmọ yẹn. Ó ní school táwọn ọmọ máa lọ nìyẹn 23,000 náà san bẹ́ẹ̀. Kó tó di pé àwọn ọmọ yẹn wá bí 23,000 naira náà san bẹ́ẹ̀. Mo dẹ̀ lè afford school nígbà yẹn tó ń san well over 1 million. Agbára mi gbé láwọn tó mọ̀ mí, mo lè afford ẹ̀. Bàbá tí bàbá wọn níbi tó máa lọ nìyẹn, mo káwọ́ jọ báyìí ni. Mo dẹ̀ ní well, màmá mi tiẹ̀ ló kọ́kọ́ sọ fún mi pé ibi tó bá ti láwọn ọmọ òun máa lọ ni kó jẹ́ kó lọ o. Mo dẹ̀ káwọ́ rọ, àwọn ọmọ mi dẹ̀ lọ síbẹ̀. The only thing tí mò ń ṣe ni wípé àwọn tó wà ńbẹ̀ gan mọ̀ pé àwọn ọmọ mi stand out. Torí gbogbo nǹkan tí wọ́n ń kó lọ, ibi ni mo ti ń ṣe shopping, America ibi ni mo ti ń ṣe shopping ẹ̀. Ṣùgbọ́n pé ibi pé school tó wù mí kọ́ lọ tí bàbá wọn ní kò sáyè, mo dẹ̀ hands off. Ọ̀pọ̀lọpọ̀ yìí lẹ máa bá school tó dájú, international school tí ìyá àti bàbá yín ò lọ. Tí ẹ dẹ̀ mọ̀ pé ẹ mọ àpò ọkọ yín, ẹ dẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ̀yin ìyàwó wọn, dadiwa ó kú balance. Dadiwa ó ti ń béèrè balance. Ìyẹn lẹ máa ṣe, ẹ wá máa ìgbà balance yẹn, lẹ máa ní dadiwa ẹ káàbọ̀. Ìgbà yẹn oṣù tí dadi yín bá sọ balance yẹn, oṣù yẹn lẹ nice mọ́. Lẹ́yìn oṣù yẹn báyẹn tún máa fi gigba lórí ni. Ìwọ ọkùnrin tó bá jẹ́ kí obìnrin kan lọ fa bùkátà tí agbára ẹ ò gbé, àbú bùkátà tí ò ní yọ extra lẹ̀ fún ẹ, tí wọn náà máa keep fún ọjọ́ ogbó àbí ọjọ́ alẹ́, ayé ẹ máa bàjẹ́ ni. Torí àwọn obìnrin yẹn, wo ọmọ ẹ ni. Ó ń tọ́jú ọjọ́ alẹ́ ẹlẹ́ ni. Ó dẹ̀ ń fi nǹkan tó yẹ kí ìwọ fi tọ́jú ọjọ́ alẹ́ ẹlẹ́, ó ń invest sínú ọjọ́ alẹ́ tiẹ̀. So that tó bá di ọjọ́ alẹ́ kí wọ́n lè wà níwòwò, ìwọ ọkùnrin, kí ìyà yẹn lè jẹ pa. Àwọn ìyàwó dadiwa àti ìsan balance o. Wọ́n ti ń pè fún balance. Balance nínú ọkùnrin ti san 75% owó. O tún ṣe ń béèrè balance lọ́wọ́ ẹ̀, o ń béèrè owó ògbé, o ń béèrè owó oúnjẹ. Ìkà ni yín ẹ̀yin obìnrin kan. Ìkà ni yín. Àwọn dadiwa àti ìsan balance, àwọn náà mọ̀ bí tó ti ń ta original. Ta ló ń jẹ fake bí ó ń ṣe yín? Ẹ̀yin obìnrin kan tẹ́ lè fi jú sí, ẹ lè fi ta sójú fún yàn. Ẹ̀yin lẹ mọ̀ bí tó ti ń ta original geisha. Ẹ̀yin lẹ mọ̀ bí tí school ti jẹ́ standard British standard. Ẹ̀yin lẹ mọ̀ international school. Ẹ̀yin lẹ mọ̀ bí tó ti ń ta bàtà. Ta ló ń wọ bàtà Dubai? Ta ló ń wọ bàtà òkìrìkà bí ó ń ṣe yín?
ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ fi sí o pẹ̀lú ẹ̀ náà wọ́n á tún ní kẹ́ gbóbò wá ẹ tún máa sá ẹ̀yin ìyàwó dádì àti ìsan balance wo ọkùnrin tó bá lọ bọ́ sọ́wọ́ obìnrin dádì àti ìsan balance bó bá ti wá wà lọ́wọ́ obìnrin dádì àti ìsan balance tó bá ti wá bí ẹ pé dádì àti ìsan balance sọ pé kí balance máa sanra ẹ̀ ẹjọ́ máa sọ balance ni tó bá yá tó bá lé àwọn ọmọ ẹ̀ jáde sùn jẹ́ ká wò bóyá kò ní sọ balance wọ́n á mú owó tí wọ́n wá tọ́jú ẹ̀ wọ́n á máa fi ra aṣọ ẹbí wọ́n á máa fi ra aṣọ pátí wọ́n á máa fi ra cream mú àbóra ẹ máa mọ̀ pé owó tó fi bóra gan ó ra ó kọ́ odidi ilé ó kọ́ odidi ilé ẹ máa mọ̀ pé bóra gan ó kọ́ odidi ilé wọ́n á mú owó wọ́n á máa fi bóra wọ́n á mú owó wọ́n á fi ra aṣọ ẹbí wọ́n á fi ra aṣọ pátí. Àwọn máa ní dádì wa àti ìsan balance